obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ màmá gbogbo nàìjíríà èèyàn first lady of Nigeria tó jẹ́ ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu èèyàn sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu tó tún jẹ́ pásítọ̀ nínú ìjọ tó tóbi jù lórílẹ̀‐èdè nàìjíríà èèyàn ìjọ The Redeemed Christian Church of God RCCG ó mà ti sọ̀rọ̀ tó di wàhálà tó di ariwo àti awuyewuye ńlá tó sì jẹ́ pé dàsìkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí ẹni ọ̀pọ̀ èèyàn náà sì ń ṣe àríyànjiyàn lórí ọ̀rọ̀ náà tó ń gbà á mọ́ra wọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ tí sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu tó sọ náà. Ǹjẹ́ kí ni ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ wo ló sọ tó di ariwo ńlá tó di àríyànjiyàn èyí táwọn èèyàn tó sì ń fà mọ́ra wọn lọ́wọ́ lórí ààrẹ ayélujára dàsìkò tá a wà yìí? Ó mà ní ayẹyẹ ọjọ́ bíi obìnrin náà ní ayẹyẹ ọjọ́ bíi ọdún 65 years tó ń bọ̀ nínú oṣù kẹsàn-án tí a wà yìí tí Rẹ̀mí Tinubu tó sì ṣe ìkéde pàtàkì fún àwọn èèyàn lórí ayẹyẹ náà. Nínú ìkéde tí sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ṣe lórí fídíò èyí tó ti gba gbogbo orí ẹ̀rọ ayélujára ẹni màmá náà ti jẹ́ kó di mọ̀ ìpè ayẹyẹ ọjọ́ bíi ọdún 65 years ó ń bọ̀ lọ́jọ́ 21 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí èyí tí í ṣe the 21st of September 2025. Olúrẹ̀mí Tinubu ọmọ bíbí ìpínlẹ̀ Delta ó wá jẹ́ kó di mọ̀ wípé òun ké sí gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fẹ́ fún un ní ẹ̀bùn yálà kéèkì ní yálà owó ni pàápàá àwọn tó fẹ́ máa ṣe ìpolówó fún òun pẹ̀lú owó tabua lórí ẹ̀rọ ayélujára lórí rédíò lórí tẹlifíṣàn tàbí lórí inú ìwé ìròyìn. Rẹ̀mí Tinubu ní ká jọ̀wọ́ kí wọ́n má ṣe ṣe bẹ́ẹ̀. Ó ní owó náà kí wọ́n dá àjọ fóun ni nítorí pé òun fẹ́ fi parí nǹkan tó jẹ́ pàtàkì tó ṣe kókó sí ẹ̀mí òun ìyún nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òwe. Sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu jẹ́ kó di mọ̀ pé bí wọn yóò ṣe parí ilé ìkàwé Nàìjíríà ìyún National Library ń ló jẹ òun lógún èyí tí wọn parí látọdún yìí. Ó ní gbogbo owó àti ẹ̀bùn táwọn èèyàn bá fẹ́ fóun tí wọ́n bá lè kó fóun sínú àkáǹtì tóun yóò fi síta òun yóò lọ fi parí ilé ìkàwé Nàìjíríà ìyún National Library ni. Sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu á jẹ́ kó di mọ̀ pé òun àti àjọ ti iye iléeṣẹ́ tó ń rí ṣètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí Federal Ministry of Education àti àjọ Olúrẹ̀mí Assisted Education Fund ni làwọn jọ ń dòwò pọ̀ láti ṣe iṣẹ́ yìí àti pé àkáǹtì tóun fi síta ní kí àwọn èèyàn kan máa fi owó sínú ẹ̀ sí. Látìgbà tí sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ti sọ̀rọ̀ ńlá ìwúyewúye láti sọ níṣẹ́ làwọn kan bu ẹnu àtẹ́lù pé pẹ̀lú bí ìlú ṣe rí tó tún jẹ́ ìyàwó ààrẹ níṣẹ́ ló ń tọrọ owó fún ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀ tó ní káwọn aráàlú tí nǹkan lè fún ká tó máa dáwùjọ fún un láti lè kọ́ ilé ìkàwé Nàìjíríà èyí tó ní tán ló yẹ kí ìjọba ṣe fún àwọn lápò ààrẹ. Ṣùgbọ́n àwọn kan ò fojú ìwọ̀rọ̀ ọ̀hún o níṣẹ́ ni wọ́n ń kan sára sí Rẹ̀mí Tinubu tó sì ń sọ pé kò fagídí mọ́ ẹnikẹ́ni ipá àwọn tó bá rí jẹ ìná ń bá wí láti dáwó tí kì í ṣe àwọn tí ò rí jẹ tí ebi ń pa.